زمرتي علي ونفسي أبوني واسع مولانا شيخ حمد لبيب الأبهجي لك من دون المراهي أنيسة طلعن بلي لو ولنجا كاكيري غوغو أغبان زمرتي أنت مرادي أبا أغبالك جيبين أبا جيسي ألون بيتين جيسي ألون كاكيري في الصباح والمساء أتاوى توسان طلعن تنبي لفينسي أنت قد ياسانتي سنعا أفولا وانتانا أبين بلو وميكي قفوين بابا لترادنا لعناهي ìdùnnú àti fàárí lẹ́jọ́ bá fa wálé mi lùlù. àǹtí fàkárí fìlẹ̀ àná mi. gbogbo tó fi sọ pé jáde kò wọlé má ṣe yín lọ́fọ̀ tí ó ṣe wá fà. lílọ bíbọ̀ yín bàbá alágbàjì má fi fọ́ta lọ́wọ́ sọ. làkìlàkì dáwọ́ máa ń yẹ kúlù. bá a ti rán náà lò lẹ́ tó rọ̀ nílò bàbá alágbàjì. ṣàkìrà làkì fìlẹ̀ àtọ́ yìí. gbogbo tí ó máa fi dọ̀lá tán lọ́rọ̀ òfin tiẹ̀ mọ́ mẹ́jọ tọ́ sí ilé rẹ̀. ọjà kìlà wà ní. iṣẹ́ tọ́lọ́ rẹ̀ yẹn ń jẹ́ tó yọ ọlọ́run ní bàbá alágbàjì. zumurati khairali jaza. ọba tó pín àwọn tàná ọlọ́mọṣàbá wa pé. daiman arju minallah. ẹ ti bá ọ̀nà ọmọ ẹ tó ti mọ́ ni bàbá alágbàjì. ìbàdí òdì yáhe. àwọn ọmọ yìí mọ́lọ́mọ́lọ́ náà ti pọ̀ tó nídìí iṣẹ́ dáwọ̀ tọ́lọ̀ ń darí. wàlẹ́ àwọn mi ni o. ọlọ́jọ́lá náà kéré-jọ́ bí tinú ìtọ́ máa ń yóò ṣe fún ọmọ ọmọ yìí. àlùbáríkà fọ́ọ̀gbà ṣéyíkù tájì lè dábì wájú ọlọ́run. ṣe bá sí àwọn tàná òun lẹ́gbẹ́ káàkiri gbogbo àgbáláyé. àṣẹ àwọn àgbàlagbàjì àgbà àṣẹ àwọn lẹ́gbẹ́ káàkiri. àṣẹ àwọn àgbà Usman àtàbíṣẹ́dí kò lágbàjì àṣẹ àwọn lẹ́gbẹ́ káàkiri. ọba tó ní káwọn àbáyé lẹ́yìn nídìí sí ọlọ́tẹ́yìn náà ń jẹ́ mọ́sàjẹ́ lẹ́yìn rẹ̀ ń bẹ̀. ìkàlẹ̀ àbáwọ̀ ọ̀dọ̀ làwà ìwọ́n náà yóò wọ́n ná Muhammad dáadáa. àmì àgbónísàlá alásọyé nìyẹn aláwìyé nìyẹn lọ́jọ́ tó ti pẹ́. àdáwọ̀ àtàpadà sí ibùdó gbà tẹ̀yẹ̀ fi sọyé má tẹ̀yẹ̀ fi wuyé má àbálọ́mọdé ò tọ́ sí láéláé. أصحابه الطيبين. أكرمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. أشي أنا جود أفوي. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد عليه وسلم. يوم النبي صلى الله عليه وسلم. يوم النبي ولد يتيما وعاش كريما ومات عظيما. صلوا عليه وسلموا تسليما. Ọlọ́run irú bá ti pọ̀ tó ìdí ọjà máa pọ̀. Àmínà. lórí rere lọ́mọdé wọn sáré pè wá ń bì. Àmínà. Allahu Akbar. Ọlọ́run yọ tiẹ̀ balágùrù náà fún wọn. Alhamdulillah. wọ́n ti wòran. Allahu Akbar. àwọn ogúnjọ́ tẹ̀ ń wòran ẹ wù àwọn tẹ̀ ń wò níwò kan kú Ọlọ́run máa fún ẹ tiẹ̀ náà padà. Alhamdulillah. ogo wọn tó bá máa ń wo àwọn èèyàn tó lọ ń ṣàánú bíi pé kí ni ò ní gbárù eléyìí fa. gbogbo ìwọ tó bá máa ń wo àwọn èèyàn tó lọ ń ṣàánú pé kí ni ò ní gbárù eléyìí. ọ̀gá oore jù ọ̀gá tí yẹn lè fi gẹ́tọ̀ lọ́hùn jù àníyàn ni àníyàn rẹ kì í ṣàdúrà. ìyẹn bá ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ṣàdúrà tí ò láníyàn rẹ. ọ̀bọ ìgbọ́ọ̀mù ló ṣẹlẹ̀. eléwúrẹ́ bá wò ọmọ mi ni ọmọ ẹjẹ kó mọ̀ nìyẹn. eléwúrẹ́ ọgbọ kó fẹ́ mọ́ ẹ mọ̀ dá wà lálẹ́ dàgbà. Al-Agorowiy ẹ kú oríire. Alhamdulillah.
ẹ wá fẹ́ lọ sórí ire òun wá jẹ́ pé ilé alájà àgbàlẹ̀ ti lọ sí. alhamdulillah. ibi tó rí ire bẹ́ẹ̀ Sheikh Tajul Adabi. Tajul Adabi àfa gbogbo ayé. kàfá níyà fọkàrà. àfa gbogbo èèyàn àfa gbogbo èèyàn. ìdíkù tún mi ní àdàbí yàtí. tó o bá ti kéwú ní àdàbí yàrí tó o kéwú ní àdàbí yàrí tó o mú mi àfa àgbà rí ní kọ́mọ rẹ lọ mú ilé yóò parẹ́ ilé yóò parẹ́. salamun ala shaykh. ilé yóò parẹ́ ilé yóò parẹ́. Labibi wa ali. yọ mo bọ yọ ọmọ rẹ kan dundun yọ ọmọ rẹ kan mú lọ àlàbíyà tójú bá ń tí ọ àti ọmọ sì gbà lọ wá ẹni tó kí ó ní mọ̀ sí gbà lọ fọmọ rẹ sílábẹ try láti ṣẹlẹ̀ rẹ kù ọmọ kí wà fọgà nìkan ni ó ṣẹ́kù wàláì tàláì sọ́bì láìlẹ̀dí láìláì mo já ẹ tán ni ilé yóò tú tètè lọ wá ọmọ fọgbà àkọ́kọ́ ẹ kéwú. salamun ala shaykh labibi wa alihi. àfọgbà. salamun ala muhil ukuli bi ilmihi. Raodo mo kí kú oríire. salamun akramakumullah. mo jáde wọ́n kọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀. alhamdulillah. ẹ wo oríire yìí ti pọ̀ wòlíì ni yóò àwọn ọ̀dọ́ wòlíì ni wọ́n ń fún àwọn ọmọlẹ́yìn ní umra ní lójú yìí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ nígbàtẹ́ fẹ́ látòrí tébù ẹ̀dẹ̀ fọ́ tébù dànù ẹlòmíì ó gbọ́ ọkọ ọmọ fún ọmọ kí rẹ̀ ní nǹkan ní lóṣì bì kékeré ni ọmọ rẹ̀ ò ní díẹ̀ yàn ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ níbi tí mo jókòó sí yẹn mo ti ń pe ẹnìkan ńbẹ yẹn bàtà ń béèrè fún tó bàbá mo ti ń pe ẹnìkan ńbẹ yẹn kò gbé kọlù yàrá sẹ́ríkì mo ti ń pè bá mú fóònù mi náà fóònù mi dà. mo ti ń pè ńbẹ yẹn fóònù mi dà ok mo ti ń pè ńbẹ yẹn wàláhì mo ti ń pè mo ètì kí orí fẹ́ máa dí mọ́ yàn mo ètì ẹ̀ láyé mi tíbi kú ìṣòro kú ni nítorí ẹkú ni o ẹ wo ẹ gbọ́ tètè jẹ́ káwọn èèyàn máa gùn ẹ́ jẹ́ káwọn máa gùn ẹ́ kòkòrò padà gùn ọ́. jẹ́ káwọn èèyàn ká máa gùn ẹ́ kòkòrò á padà gùn ẹ́. èmi parọ́ o ká ẹ lè mọ̀ kí nǹkan tí mo sọ fáàtì ni tani kí ni mo ti pè é ń bì lọ́tọ̀ fún mi pé kó máa kó àjì mẹ́rin ká pín bí bottle water. akramakumullah. bàbá yìí olóyìn ni wọ́n o bàbá yìí wàláhì tàláhì ọlọ́run ó gbàgbé orí sọ́dọ̀ yín. amina. yóò gbàgbé orí ọlọ́run lárọ̀ á gbàgbé orí sọ́dọ̀ yín. àmín. awa ma ra'aytal majida awa ma ra'aytal majida alikọ́ra lahu. awa ma ra'aytal majida alikọ́ra lahu. fi ali tọ̀lẹ́hátà lọ́fà yẹn pé fi ali tọ̀lẹ́hátà summa lam yatahawwali. fi ali tọ̀lẹ́hátà summa lam yatahawwali. fi ali tọ̀lẹ́hátà summa lam yatahawwali. fi ali sa'idi summa lam yatahawwali. fi ali sa'idi summa lam yata'awwali. ọlọ́run lárọ̀. fi ali sa'idi summa lam yata'awwali. májídù alikọ́ra làwọn fi ali tọ̀lẹ́hátà wọ́n gbé fún ni wọ́n ní táyọ̀ fi tán ọ̀la ò ní tán bí because kò tí ì kan díẹ̀ tán o kó tán lọ́dọ̀ ẹ̀dá náà ni wọ́n fi mọ̀ kọ́ lọ́n tó lọ́wọ́ ṣùgbọ́n ọba títí ẹ̀ máa ń kù yẹn kò ní jẹ́ kí tiyẹn ó tán. amiina. ẹ bẹ́ẹ̀ ṣe kí múra ń bì ẹ dun àfa gbà nínú ìṣesí àwọn àfa bẹ́ẹ̀ ṣe rí wa wọn ẹlòmíì ò fẹ́ kán rí wọn kán mọ̀nà ẹlòmíì bẹ́ẹ̀ ni ìṣesí àwọn àfa nìyẹn bẹ́ẹ̀ ṣe wá bí alẹ́ yìí ní ìsìn ẹlòmíì ó ti mọ wọn náà báyìí káàkiri.
mo ń sọ fún ilé ẹ̀ka mo ní ẹ máa ń fi àfa bàbá Raodo ọ̀lẹ́ o ẹni tó bá ń rí wa tó pàdé wa tó wá fọ́ gbàgbé ẹni tó ní kò ní nǹkan mọ́. ẹni tó bá rí wa tó pàdé wa tó wá fi wá gbàgbé àwa tó ti ní tẹ́lẹ̀ tó rẹ́ lòmíì kò ní nìkan mọ́. bẹ́ẹ̀ ni mo kì í wọlé ọlọ́run ní ẹ̀ ń bá àfa àgbà ṣe mọ́mú ọ̀fà ṣe ẹ̀ sì fi ju àwọn báyìí nù. ẹ̀ ń bá mọ́mú ọ̀fà ṣe ẹ̀ ń tó mọ ìmọ̀mú ọ̀fà tó tún wá lóun fún mẹlòmíì ẹ kíyèsí ẹnìyẹn náà wòlíì ni. Sàlàkí àdínì mo fẹ́ kọ́ bẹ́ẹ̀ nìkan láti rí ẹnìyẹn ó pàdé mi ní ọ̀dọ̀ ọba tó wà ní Ìkòyí tá lọ yìí Elégùṣì wọ́n ń sọ fún un pé wọ́n á ní àfáà rẹ̀ dà olóhùn ni mo ní di àfáà rẹ̀ mú náà àwa náà àìsàn lọ́hùn privilege la ní tó o bá pàdé torí ó sàn gbọ̀n pé ẹ̀bà wọn nọ́mbà ṣe òní ẹni sùúrù àfáà rẹ̀ ó fún nọ́mbà mi tó o bá pè mí èmi ò ní bó lọ́wọ́ rẹ̀ ò fún àfáà rẹ̀ lówó ẹni tí ń bọ́ mọ́gbà tó lówó lọ́wọ́ ni tó fi lówó mi léyìí àwọn àfáà láìkì kìtà àwọn snacks yìí náà lọ́wọ́ ní sí tẹ́sán lẹ́ẹ̀kan nìyẹn wọ́n ti ń gbà wọn yín lọ́wọ́ tani ó gbà ẹni tó gbọ́n mọ́ yín lọ́wọ́ tani ó gbà ẹni tó gbọ́n mọ́ yín lọ́wọ́ wọ́n yẹ máa sàgọ́ wọ́n sì máa ṣe náwó yẹn kí máa ṣe pé bí wọ́n gọ̀ wọ́n gọ̀ àwọn eléyìí ò lè ṣe àmọ́lì wọn kan fi fún wọn lówó wọ́n fẹ́ náwó ni gbogbo ẹ̀sọ́ lẹ̀ kàn ń pa ájì bàbá yẹn ájì bàbá ájì sáyé lẹ́ dìde sókè ẹ wo èmi gba ájì bàbá lọ́wọ́ yín ẹ bá ń fọ́ bá. ó ti rí bẹ́ẹ̀. Izamutalat kaful. Akramakumullah. ní sùúrù ẹjọ́ kan rí mi. ẹ̀dá kámẹ́rà mi off your all body all of body all of people off your camera. Akramakumullah. Off your camera. ọ̀gbẹ́ni pa kámẹ́rà rẹ sẹ́ ìfẹ́ gbóyè kámẹ́rà kan mọ́ iwájú mi. Pana o ti pa barakallahu fi. Gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Wọ́n ti fún wọn. Allahu akbar. àwọn àgbẹ̀kọ̀ lọ́la ó ṣàánú ẹ̀. Ó ṣàánú ẹ̀. ọlọ́lá ó ṣàánú ẹ̀. Ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. Ó kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. Kọ́lọ́lá ó ṣàánú. Ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. àti sáìdì 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 ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ máa ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń ṣàánú èèyàn. Kọ́lọ́lá ó ṣàánú ẹ̀. ọlọ́run lálárọ̀ ń
ṣàánú èèyàn kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run lálárò ń ṣàánú ṣàánú èèyàn kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run lálárò ń ṣàánú èèyàn. Kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run lálárò ń ṣàánú èèyàn kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run lálárò ń ṣàánú èèyàn kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run lálárò ń ṣàánú èèyàn. Kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Àti Sáídì ń ṣàánú èèyàn kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Àti Sáídì ń ṣàánú èèyàn. Kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Àti Sáídì ń ṣàánú èèyàn. Kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Ń ṣàánú èèyàn. Kọ́ lọ́lá ó ṣàánú rẹ̀ o. Àti ṣàánú. Àwọn aráàlú mi ni àwọn aráàlú mi ni ìlú Nísà ìlú mi alájà wa nu eléríire abájọ Ọlọ́run ò ní pa yín mọ́ bàbá lọ́wọ́. Àmínà. Pẹ̀lú ògbó Ọlọ́run. Àmín. Àwọn ọmọ Ìnísà àwọn ọmọ Ìnísà. Ìnísà. Ọlọ́run má jà fẹ̀kún gbẹ̀yìn àwọn ọmọ Ìnísà. Àwọn ọmọ Ìnísà. Àwọn ọmọ Ìnísà. Ọlọ́run má jà fẹ̀kún gbẹ̀yìn àwọn ọmọ Ìnísà. Ọlọ́run má jà fẹ̀kún gbẹ̀yìn àwọn ọmọ Ìnísà. Ọlọ́run má jà fẹ̀kún gbẹ̀yìn àwọn ọmọ Ìnísà. Aláàjì wa Saheed ẹ ṣe ẹlẹ́kùnrin yẹn dàbí kí n jogo tó Ọlọ́run ṣẹ́gun ṣé n jogo aláyẹn pọ̀ o mo wá síbí yìí tilétilé ni ana adabiyyun ko la tansa. La tansa silaka ya fata. Bàbá mi àgbà alájà àgbà ń kalẹ̀. Ilimani la ma tantasib. Bàbá ìjọ tó bá ní wa ìjọ yẹn ìjọ yẹn ò ṣe é rí fi o. Kulani yabina mi la takhaf. Ẹ bá ń gbọ́ wọ́n á yàbò wọn àwọn ẹni ń gbẹ̀bẹ̀. Lílẹ̀ àdìrí wàlmùkítẹ́rì. Bàbá mi alájà àgbà ń kalẹ̀ lọ́n jẹ́ kárí pé. Sheikh Labeeb al-Almahi. Orí tó ń kọ yẹn ẹ tó kọ́ wà ń bí. Asiluli usuli bila riyab. Ẹni yẹn wà ní mọ́tò. Barakatuhu amati jami. Ẹni yẹn ò lọ́mọ́kàrí. Al-ardi min kullil asab. Ẹni yẹn ò nílé. Dawman bihi natafakharu. Ẹni tó bá wá gbé àfáàgbà wá padà pé àfáàgbà rẹ̀. Bayna al-ajami wal-arab. فخري بعلمي يا مصدرا بشرى يا ذا خير تلاب عربية أبدية شيخنا تاج الأدب أدبية أبدية شيخنا لا تنسى أصلك يا فتى. Umura Rafi mo mini rẹ ni mo mini rẹ gan mo mini rẹ. Ilimani. Ramadan yìí tá ń lọ yìí umura yìí wọ́n ní Rafi náà ń lọ. Ilimani la ma tantasi. Ẹni tó kọ́ ni unu kò dé mọ́gà rí kò ní mọ́tò rí kò kọ́lé rí kò Kul nílẹ̀ rí. anu yabinamu la takhaf. Ọmọ àfọ́gà gidigidi. Lilhadiri wal muqtarib. Bẹ́ẹ̀ni. Sheikh Labeeb al-Almahi. Rafi. Asilul usuli bila riyab. Àfáàní bọ̀ yìí. Barakatuhu amati jami al-ardi min kullil asab. Rafi. Dawman bihi natafakharu bayna al-ajami wal-arab. Wo sa mọ bẹlọn. Akramakumullah. Kọ́mọ pa mi. Tí n bá ti kú, ẹ̀yin ọ̀dọ́ ẹ máa débẹ̀. Ẹ máa bẹlọn kí n máa kú. Ẹni kí n máa kú. Kò sí ọ̀dọ́ tí yàwó jẹ láyé. Ẹni tí yàwó jẹ lójú mi. Kò sí. A máa tán síbẹ̀. Rafi o ti sí nìyẹn. Adabiyatu. O ti sí lẹ́yìn mọ́tò. Akramakumullah. Lẹ́yìn umura yóò kú mọ́tò. Alhamdulillah. Bẹ́ẹ̀ni 50,000 naira Rafi oní tó ń kọ yẹn ẹ tó kọ ni gbogbo àgbáláyé tá a fi ń kílèmù ìjà àdàbíyà ẹ ti ń kọ ni. Mi shaykhina tajil adabiyatu abadiyatu mi shay
Gabiyatu Abadiyatu Benzerina. Tajiliya. Kesi afa yìí ló kọrin yẹn. Allah. Wàláhì afa gba wá sọ́dọ̀ ọba kọni pé gbèrò mi jáde fún wọn. Wọ́n lọ bá a ní ya níjọ́ tí mo gbọ́ orin yẹn mo ní ẹni tó orin yìí torí pé tí n bá gbọ́ nǹkan tẹ́ pé àmì Ọlọ́run wà ń bẹ̀ àmì ń sẹ́gìrì mo ní wàláhì tàlà mo ní orin yìí bẹ́ẹ̀ ni bí wọ́n ti wí mo ní àfa yìí kọ́lọ́kọ́ wọ́n bá a kọ́ ni Ọlọ́run ló ní ọyá àdàbí ya gbé jáde bẹ́ẹ̀ ni mo sáà ń wọ kíkẹ́ ẹni tó kọ́ ni yìí dà wàláhì tàlà bílà tàlà wà wàláhì tàlà Ọlọ́run wọ lábẹ́ dákun kí ni ìfẹ́ kéèyàn nínú ó dà gbogbo yín Ọlọ́run jẹ́ kẹ́ jù mí lọ àmọ́ kẹ́mi náà mọ̀ rẹ̀ lu gate kí ló wà ń bẹ̀ a lè dá ayé ṣe oníkàrà àmọ́ dàgbà ayé ìdá oníṣègùn gẹ́gẹ́ fúnra rẹ̀ àdúgbò tó ń gbé wọn ò ní gbádùn ẹ̀ mọ́ àbí kò lẹ́nìkẹ́lẹ́gbẹ̀ẹ́ ní ìtajọ́ máa gbélé bẹ́ẹ̀ ni àmín ọlá yín abáwa rọ̀sáfì mo mí nìyẹn ni o àìsàn bẹ̀rẹ̀ ni o Ọlọ́run bá ń gbọ́ àìsàn bẹ̀rẹ̀ ni ojú mi kọ́ ni ìyàwó jẹ ẹlẹ́kọ̀ọ́ kì í ṣe ojú èmi Labeeb kò kú kò má sí láyé mọ́ kásì ní àìsí láyé lágbájá ní a fi ń jẹ wa ó dáa ju kò wọ́n láyé lọ kàn ní lójú yín ẹ bá a sì dà pẹ̀lú ẹ̀kọ́ yìí kì í ṣe èmi Labeeb ana tájú ilé adábì. Allah hayatahu. àbá ó ti lọ nìyẹn ntẹ́mi wá sẹ́lẹ̀ mi yìí nìyẹn mo ti ń ṣe lọ yín sọ̀kalẹ̀ nìyẹn mo fẹ́ sàfẹ́ gbé ẹ débẹ̀ náà ni ẹ tó kọrin yìí nìyẹn gbogbo ọ̀dà bí àgbàgbà láyé onítàn lòdì sí ni ẹni tó wá kọ́ ni Ọlọ́run wá wọlé àfa gbà wájú Ọlọ́run Alhaji wa Olóhùnlálárò yìí àkófẹ́ ọmọ Kẹ́hìndé Olóhùnlálárò arosadi of a land fún bàbá mi mọ́mọ́ bàbá mi ni bàbá mi bẹ́ẹ̀ni Saraki àdínì ti àwa Raodotul Abror intaafi ká ọmọ rí nípa yín Ọlọ́run ní ṣe fún yín. Àmín ya Allah àmín. ẹ bẹ́ẹ̀ ṣe ń fọ́n oore bí ẹni pé kì í so pé ẹ̀yin náà ń rówó yẹn ni. Ọlọ́run ó dẹ̀ mọ́ tó kàn lọ́rọ̀ yín o ó mọ bá ṣe ń wò pé ẹ ti tóbi tán yín Ọlọ́run ẹ̀yin mọ́ bí tẹ́ kù sí báyẹn. Wàláì tàláì gbogbo ọjọ́ tẹ bá ti ń wá Ọlọ́run kò ní jìnnà ẹ máa rí kíákíákíá. Àmín ya Allah. Yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọ ìlú mi ni Ìnísà ìlú mi ni wọ́n ń kí mi yáì òun ló dá tẹ̀fìrí báyìí ó sì wà yẹn tí o bá ní gbà kẹ́ ẹ̀ ṣe kankan fẹ́yìn kankan àmọ́ àwọn tán rí bẹ́ẹ̀ nínú àwọn ìyàwó àwọn olówó tó jẹ́ pé yóò máa kàlà bíi pé ìtọ́kọ rẹ̀ tó fẹ́ fún yẹn yẹn òun ni kó tó kó fún níjọ́ tí ilé yín bá dá ẹ̀ ní eré yẹn pè torí ilé máa dá bá a sì wà lẹ́gbẹ̀ẹ́ ara wa yìí níjọ́ kàlà fẹ́ra wa kù ó kọ ẹni tọkọ rẹ bá ṣe fún tí ó wà rí ọ gbàmídà ń bẹ èyàn ní ti kú ayé náà ni ó wà ẹgbẹ́ ẹni tó wà tó ti ń búlọ̀kì àwọn èèyàn yẹn Ọlọ́run á gbé ẹ̀kú lẹ́gbẹ̀ẹ́ nìyẹn òun gan ni ó lè ọ àwa tó wà á jẹ́ ká jẹ àǹfààní ọkọ rẹ hùn àwa ló wà bẹ́ẹ̀ àwa ló wà bẹ́ẹ̀ ó rò pé ó ti mú pé ó ti dé ó dé Ọlọ́run ló dé fún ẹ níjọ́ tó lọ́run bá bọ̀ tu àwa ló wà ní ká jọ ká bọ̀ dé padà àwa ní dé tó lórí ibú ni ọ ìyàwó ní nìsa ẹ̀dẹ̀ gbà kọ́kọ́ yín máa ṣe rere báyìí lójú yín ẹ̀dẹ̀ gbà ẹ̀ mọ jáde ní ẹ̀kan náà nó ẹ bá ti wọ báyìí kò ní ṣe nǹkan mọ́ àmọ́ ẹni tó ṣe pé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ kún wa ní nǹkan òun ló ń búlọ̀kù ẹ̀ ẹ búlọ̀kù ẹ̀ ọ ní ẹ mẹ́gì nọ́mbà àwọn ọmọjà rè mọ́ wọ́ọ́rì máa lọ fi fóònù wa sí DND Ọlọ́run ó fi ọ sí DND ẹwọ èmi tí ń ṣe tẹ́lẹ̀ ọ̀sẹ̀ náà ni ẹ o ìyá wa ní nìsa ìyàwó Alhaji wa olóore wa Olóhùnlálárò wàláhì oore sí wa ń wí o torí òun ṣe bá wa náà àmọ́ tá a bá rẹ̀ ń tó lé ní náà a fẹ́ kú fún ẹ ní problem. Àmín ya Allah. mo rí pé ẹ dáa gan àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ kó lẹ́yìn gbogbo wọn tán fún yín tí bá ń wojú èèyàn báyìí kọ́mọ́ sọ̀rọ̀ mọ́tòmọ́tì wí àwọn tẹ́tẹ̀lé yìí wọ́n ń gbádùn lára yín wọ́n ń gbádùn lára yín ẹ bá dẹ̀ kó yàn tó báyìí tí ń sànù wọn àánú lè wọnú ayé ẹ̀
ọlọ́run ọba wàyí ń dàrú wọ̀fà tí wùlé gébì láyà lámùwá ìlàhùwà àwọn nǹkan míì tẹ́ ẹ̀ ní tọ́gbàrá yín ò káláíláí ọlọ́run ó já sọ́ọ̀bù rẹ̀ fún yín. mo wí bẹ́ẹ̀ látẹ̀mí mi kó bá ń ṣe bẹ́ẹ̀ fún yín. mo ti ń ṣe tẹ́mi ó ṣe nìyẹn torí àfáà yìí mo ti mí ní àfáà yìí bàtọ́ wa kí mẹ́mu ni ọ̀bọ ìrè ọwọ́ tẹ́ ọ lónìí ó sì àgbá kàn mí lónìí ó tún wá kọ́ kínní ìwọ̀n tán kò gbé rẹ̀ hàn kí èmi mo kọ́ ó jù lọ fàdà bíyà gbogbo wa wà ń lò gbogbo àdà bíyà àwa ń lò kó ó tún kọ́ mí Allahu Akbar afa wa lọ́sọ́fì ìmọ̀ òní jẹun yá. Amina. ìmọ̀ òní jẹun yá. Àmín. èyí ò lè ní màláyé kó jìyà tọ́nù ò ti kàn ní àbí kò tí pàdé olóore tiẹ̀ máa bẹ lọ́hùn kọ́ máa pàdé mi lójú oorun máa bẹ lọ́hùn èyí ò rí mi lójú oorun rí kó ní òun fẹ́ lọ tún oorun sùn ò ní fẹ́ jí bẹ́ẹ̀ ni because Rasulul khairi ni mi ò kí n ba nǹkan jẹ́ kódà ọ̀tá mi ti ń bá mi jà tí ma tún lọ́nà òní ma tún ṣe fún wàláì ẹnìkan láìpẹ́ wọ́n ń discuss ọ̀rọ̀ rẹ̀ ní ìfẹ́ sọ wọ́n ní èèyàn yìí mo ní tí ma kódà ìjẹ́ ẹ̀rin èmi àjẹsẹ̀ àṣẹ sọ̀rọ̀ kan tán ní ìjẹ́ ẹ̀rin ó jọ mọ́rọ̀ tẹ́ nípa mi sọ yìí wàláì ẹni yẹn sì ní mò ń bá jábàá lọ́wọ́ báyìí mo lè bá yanjú ọ̀rọ̀ rẹ̀ fún mo á sọ pé Ọlọ́run wọ́n láǹtí mo ṣe yìí nǹkan báyìí ń bà mí lè bá yanjú ẹ̀ ẹni yẹn gan ò lè expect mi torí ẹni tó fẹ́ kí máìkì kò lọ́wọ́ tiwa ni wáyé tó máìkì tó gbé fún mi ò lè gbà náà máìkì tó gbé fún mi ò lè gbà mẹ́rin tó gbé fún mi ni ẹni tí wọ́n rí Allah Ọlọ́run yìí ni Allah máìkì tí wọ́n rí tí tó ò lè gbà ó sì gbà àwa la ní ó lè dọ̀lá kan fún ọ àtúntí wa bẹ lọ́wọ́n làkàlẹ̀ ń bi wá wa wọ́n lè fún yàn lónìí kan tó fún lọ́la tí o bá ti ṣètò nílò Ọlọ́run wọlé akẹ́mi ò sílò má jẹ́ kí máìkì ò bọ́ lẹ́nu wọn láíláíláíláí. Amina ya Allah. máìkì ò bọ́ lẹ́nu alájà gbàdì sí ìzákìlà àmà báàdù wúwa àti ìbùhà tamani àmà báàdù níbi kan alájà gbàdì sọ̀rọ̀ ni àmà báàdù alájà gbàdì sọ̀rọ̀ níjọ́ tó ń bẹ lọ́wọ́ wọn kò sílò gbogbo ọmọ ọlọ́mọ náà sọ de yẹn ẹdíyọ ọmọ wọn kan tí o gba ayé mọ kan tó kú ẹdíyọ ọmọ ayé kan ẹ fún lẹ́yọ kan tọ́ni àwọn oníṣẹ́ wa síbẹ̀ ẹ sọ ẹyọ kan gbogbo àwọn bàbá sọtọ́ nìyẹn nítorí pé wọ́n dá ya síbẹ̀síbẹ̀ náà ta ló mọ̀ wọ́n pé ọmọ ẹ̀dẹ́gbà ni pé ń ṣe wá sí o àgbáyé ni ọmọ kéwú Ọlọ́run wọlé àpé alájà àgbà ògbà máa kìlẹ̀ nù àwọn èèyàn gbogbo tọ́lọ̀ fún wọn tí ó táyọ̀ fi pin tó fi lóyún ayé ti tán lónìí má jẹ́ kí máìkì kò lẹ́nu yín. Amina ya Allah. mo bá àdúgbò kí èmi náà mọ̀ wọ́n mo bá wọn sí wọ́n bọ̀ mí ń tira afa kama yìí máa ń dáná fún wọn tó máa ń kún un yẹn bolúwa kúrú báyìí èmi àtàbá yẹn fẹ́ jájọ́ kan ìfẹ́ yàrá jẹ́ ká wá ní àná ń sun wọ́n ń sun bò àná ní lọ́ọ́ gbàtí àwọn ọ̀dọ́ alọ́mọ́tà kò fún mi alọ́mọ́tà lọ́wọ́ òní tira bá ń jí wọn gbàtí wọn là kó tẹ̀sán kékeré dẹ́kì nìyẹn oní pákó ni bíbí gbàtí mò ń mi gbogbo ẹ̀ bá ta ni àwọn wo ni wọ́n ń jà àwọn yàrá jẹ́ ká kó làbí ilé bá fẹ́ wó pẹ̀lú kẹ́hìn wọn sọ̀rọ̀ afa kan àgbàjì ni káfa náà wọlé afa àgbàjì ni wọn á jókòó báyìí wọn á jókòó ẹ̀mí oníṣẹ́ òbí onígi báyìí ni tí a onígi báyìí ni n bá jókòó n bá wọ fáwọn báyìí wí ní yóò dàrú ẹni wọlé wo wàlá ìjọ náà wọn á ní kí n tún gba àwọn ọlọ́dọ̀ àwọn alómọ́tà ìjọ jimá ni olóòótọ́ bàbá ó yẹ ká sinmi jọ yẹn àtẹ̀sẹ̀ kó nù gba ansaru mi ta tẹ̀lé fi butu bulu wọn yẹn èmi wá ní nfẹ́ wọlé wọn ní ìyẹn tí lè rí wọn báyìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ darí wá sí ni níbo tí mo wà mí lónìí wàláhì rí wọn rí wọn ilẹ̀ wa mí wọn á ní kí n wọlé mo kọ́ la wá kọ́ la sọ́dọ̀ bàbá ló mọ́tà wọn kọ́ la fún mi náà kọ́ mọ́tò la rírì yẹn tí mo fi kéwú báyìí lé kéwú àwọn náà fún mi kí n kú báyìí mo kọ́ mọ́tò wọn máa ń kọ́ àdàbí àṣẹ yẹn báyìí
àwọn ọmọ kúnkún báyìí ni o lè ní láíláí wọ́pẹ́. ọlọ́run wọlé abẹ́ máìkì ò ní kù lẹ́nu yín. Àmín ya Allah. lọ́wọ́ sọ́fí ẹ máa múra umra àti gbà ẹ̀ nìyẹn àti máa gba mọ́tò ẹ máa wọ̀ọ́rì ẹ wo ẹ tá máa bínú àwọn tẹ́jọ wà báyìí ọlọ́run lè ní kéènì kan yọjú yín lọ ẹ máa bínú ẹ ogun nìyẹn ẹ máa dùnnú sóore yẹn bí gbàtẹ́ ẹ tẹ nídìí tí ẹ bá ti síbi ké tèmi dà ò ní rí tiẹ̀ gbà tèmi dà yẹn gbàgbé tèmi dà wọ́n mọ̀ ọ́ fún ọ ní ọlọ́run rí ẹ kò gbé fún ọ ní gbogbo àwọn tèmi dà láyé ọlọ́run fún wọn kò tó fọmọ wọn àwọn tó máa rí báyìí táyé péjọ lórí ọlọ́run sì bá wọn àfa àgòrò ní àjọ kéwù ní ọlọ́run ó máa fọlọ́run lẹ́bi tó yá wèrè ní sókò mọ́ tó kàn lọ́rọ̀ rẹ̀ tí ò fi pérò jọjọ lórí ẹlòmíì tí bá ń béèrè èrò wọn nìkan só fèrò níyà lọ́jà ó rè èrò nísì ọlọ́run jẹ́ ṣubú. Àmín. ẹ lọ́jọ́ kulẹ̀ náà anabi Muhammad sallallahu alayhi wa sallam. bàbá mi afágbà bàbá wa gbà oníkun kéwù Allahu hayatahu. afọlánlá gbogbo wa yìí nínú ọjọ́ náà dá wà yìí ọmọlàjẹ́ sí wọn wọ́n tún wá máa kí kálukú bẹ́ẹ̀ pé sẹ́ẹ̀tì ni wá àwọn kan wà tí wọ́n ṣẹgbẹ́ wa o ṣẹgbọ́ àwọn kan wà tí wọ́n ṣẹgbẹ́ wa o àwọn ẹ̀ ti da sẹ́ẹ̀tì pọ̀ àwọn bàbá yìí bẹ́ẹ̀ gbà tán bí wa gẹ́gẹ́ náà ẹsẹ̀ wọlé kéwù tiwọn wọ́n ti pẹ́ o màmá mi wá tún jẹ́ ìjọ wọn ìyá mi lára ọjọ́ wọn ni màmá mi àwọn ẹlẹ́gbẹ̀fẹ́ wọn sí mi lẹ́mìí àní òun wá sàtàlá tù wá lọ́dọ̀ onígun kéwù àní kò wá sàtàlá tù wá àfa mi nù onígun kéwù àfa ìyá mi ẹni tí ìyá mi bá dẹ̀ láìkì má láìkì tó ń yẹn àfa ìyá mi bàbá wa gbọ́ ní kékeré mo kí n gbọ́ bàbá sẹ́wù yáàsì ọlọ́run jáde bẹ́ẹ̀ bàbá mi àgbàlá bẹ́ẹ̀ mi ọlọ́run mi ogun àfa wa gbà lẹ́gbẹ̀ẹ́ àfa wa ọlọ́run dákun mo kí n gbọ́ mo kí àfọ ọlọ́run dákun àìsí ń bẹ ọlọ́run dákun àtúnkì wọn ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ gbogbo ìjẹ́mọ̀ tẹ̀lé àfa wa bàbá wa láti Ọ̀ṣun àbí Ìkìrun lẹ́wà àwọn akẹ́ máa gbórí wọlé kò sí èrè àwọn gbórí wọlé Ìkìrun lẹ́wà ẹ má wọrí kò sí èrè ẹ máa rí mi máa gbé yín débẹ̀ máa gbé yín débẹ̀ ọlọ́run jẹ́ mi yóò gùn ọ́bùlù sẹ́sì làwa anabaka bi wèrè abayala baka sẹ́sì làwa nílẹ̀ nìkan kó ya kín sẹ́sì ní ọ̀jẹ̀ Man City wo ẹ lọ jókòó up Chelsea bàbá ní Raodo anabi náà níbi kíyìn sallallahu alayhi wa sallam. Disappoint bàbá anabi níbi kíyìn ọ̀rọ̀ kan lọ nígboro mi ìfẹ́ dá sí tẹ́lẹ̀ nípa àbákẹ́kọ̀ọ́ àyìnkẹ́ ní lápò àwọn kan tó bá sí mata ìdàpọ̀ ẹ̀mọ́ filẹ̀ ojú kan lájọ wà ẹ́ tẹ́lẹ̀ ẹ̀lákẹ́jẹ́ apara akọ padà ibi ká túká yẹn orí ò sí mbẹ̀ fún wa o tọ àwọn tó bá wájọ pé ń sì rọ́ọ̀fù náà ń tọ́ àrùkù ká aṣọ ẹ̀kọ́ báyìí wọ́n sọ pé àfa wa gbà ayédè wọ́n ní táwọn àtọ fún màálù pé Ànábì ti kú pé ń tọ̀ wọn màálù ọ̀yàrí fún bẹ́ẹ̀ ni ntọ́lọ́run bá ṣe níbì kan lójú àwọn kan ó lè má ṣe ń gbà mí mọ́ Ànábì Sọ́ọ́líù tó ní kíra nǹkan bòde nínú àpáta lẹ́yìn eléyìí ń tẹ́ rí èwo lẹ́ tó rí ó ṣe é níbi tó ti rí ni wọ́n ń gbé káàkiri kò ṣe é mọ́ níbi tó ti lọ́hùn ún njọ́ tó bá tún ṣe é òjijì ni ó bá ọ ẹ wá lọ ń bẹ́ẹ̀ ní símọ̀ létí tó bá gbọ́n wò lójú. bẹ́ẹ̀ mo ráwọn àfáà náà wọ́n ń jáde fáfẹ́ ẹgbẹ́ wọn lórí kíni tí ò bú ànábì tí ò bú sàbẹ tí ò bú ẹnì kankan ó sọ̀rọ̀ ó fẹ́ fàfẹ́ ànábì Muhammad yọ ẹ wá múra gángan àbá kan tún ṣépè fún bàbá wa Yédé tó bá rí wọn báyìí wọn náà wà sọ lè sọ bẹ́ẹ̀ fún wọn ẹni tó bá tó bẹ́ẹ̀ tó lè bú mi lójú mi kó sọ pé òun lè bú mi lójú mi kó já pàdé wọn ní 30 years kó nà ọjọ́ orí rẹ̀. bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀
ìkan wa ń bẹ tó sojú èmi kí n tó ka ọ̀rọ̀ ànábì dábàá mọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa Hasan Basiri wọ́n ń sọ̀rọ̀ kan bọ̀ wọ́n ní pé pákó al-khashabatu tahinnu pákó lásánlásán igi tí ò lẹ́mìí ó dẹ̀ tí ànábì fọlọ́ lẹ́yìn ó dẹ̀ ń jẹ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí non-living things ń jẹ̀nà Muhammad báwo wà ní living things ó dẹ̀ àwájá ń sọ̀kan fún yín ní 1990 lágbàjì wa nìkan ti ṣẹlẹ̀ balamonigun tó ní ọlọ́njẹ́ kẹ́mi ogun amiina ya Allah. àjàgbé lamonigun bàdà ọlọ́run máa pa àwọn láyé láyé àmín. ọmọ akẹ́kọ̀ọ́ kan bùn wọn ní rànkúnmí wọn wá gbé wá sàgbàjì bàtà wọn mú rànkúnmí ń bọ̀ láti títí Sàràkí wọn wá ń kọ́ ni wọ́n ní bí rànkúnmí bá sọ kalẹ̀ sí Ìbàdàn ilé ALHAJI la ó sì mú lọ. bí ràkúnmí bá sọ̀kalẹ̀ sí Ìbàdàn ilé ALHAJI la ó sì mú lọ. 1990 ni wọ́n ń kọrin yẹn bọ̀ ògbà tí ń sọ fún ẹ mo ti ń kọ́ máa ń kéwò sí dáadáa o lórí o ti sọ ọ́ set ọ̀dàgẹ́ òtẹ̀ tí mà ń rìn gan tá a ti dà fà wọ́n múra kúmi ẹ̀ dé ìjọ kìíní ìjọ kejì wò pa bí ìjọ kẹrin ìjọ karùn-ún àbúrò mi kan bẹ à ń pè ní alága Balikis lórúkọ rẹ̀ ń jẹ́ ọmọ bàbá Atẹ́bíṣe Lágbàjì ni àjọ jẹ́ ọmọ fún àwọn ìyá wa nulẹ̀ but lónìí ẹ jẹ́ kí ju ẹni ẹ fún yín bàbá wa ní tìdìbòdò ní Pàkátà àwọn gangan náà bí ẹ̀ńtà àwọn àbúrò mi ni àfa wa gbà Khalifa Pàkátà tó ní àfa wa Sheikh Mustapha àwọn lọkọ ẹ̀ńtà sọ yìí lónìí alága la máa ń pè ó kópa báyìí yòó ẹ̀rọ pé àfin ni ó wá lọ sí ẹ̀yìn ibi tí wọ́n dé rànkúmí mọ́ ó ní wọ́n rànkúmí yìí wọ́n pa ọ́ lọ́la rànkúmí ni ó bá dìde eré ọkọ̀ lọ́nà tó kú mọ́ sẹ́wọ́n bí lóòpọ̀ bí yẹn níbi ọ̀dọ́ wa yẹn ilé kan tó fèsì bí ilé àwọn kílókọ̀ rẹ̀ ilé olówó ìyá kan máa ń ta àwọn alágbàgbà kan bẹ̀ rànkúmí yẹn wá ó sá wọnú ṣọ́ọ̀bù yẹn pé wọ́n sọ fún kí wọ́n pa lọ́la láti inú ṣọ́ọ̀bù yẹn ó dẹ̀ tún gba ojú wíńdò ṣọ́ọ̀bù yẹn bọ́ta ojú wíńdò rànkúmí ní 1990 ó gba ojú wíńdò bọ́ta sẹ́yìn kùnlé ṣọ́ọ̀bù yẹn àwọn èèyàn mú gidigidi wọ́n mú Lágbàjì ó tún sálẹ̀ kejì ha ikú kẹ lọ́la ó tún gbé eré gbàtó yá ẹlẹ́kẹta rànkúmí yẹn kọ́nà sádìgàmbàrí ó wá polówó Àgbàjì káàkiri àwọn tó máa ń pa àwọn mọ́lá àtàfà àwọn Umaru Fúlàní àwọn náà mú wọn padà mú wọn mú Lágbàjì nípa ìyàká kátó rí pa ipe ó gbọ́ pé wọ́n pa àwọn lọ́la alijisiu tahinu ileika anabi Muhammad sallallahu alayhi wa sallam. kùtẹ́ làbídùn kí ní igi gbóngbó ayò tí máa ń jókòó lára rẹ̀ fi ṣe wútúbà nígbà tí ọkùnrin kan ara Rúmi tó ní pé kóun bá nàbì kan mímbàrí dédé staff méjì tí ó fi máa dúró ka wútúbà níjọ́ tí àlejò kan gún bẹ̀rù báyìí igi yẹn hàn ní ṣé pété mi tán lónìí wà nábì òní jókòó lórí mi mọ́ igi non-living things ó dẹ̀ ń kígbe ìhàn. alijisi wahanna ilayka ya khayral wara. ẹ yọ̀ mọ́ ànábì Muhammad. kayfa an-nufusu ilayka la tashtaku. كيف النفوس إليك لا تشتاق كيف النفوس إليك لا تشتاق. látàrí igi non-living things tó mọ ànábì sallallahu alayhi wa sallam. ó dá ànábì mọ̀ ó dá gbogbo ẹni tó fẹ́ jiyàn rẹ̀ kó jáde kó ní pèsè àdìsù sọ̀hẹ́ igi dá ànábì mọ̀ igi gbígbẹ sẹ́rí àwọn èèyàn kan miss coach wa lórí nẹ́ẹ̀tì lórí TikTok ẹ máa ogun tó bá mọ̀ pé ó jòdòdò sọ ìwọ ló mọ̀ ó lè má bá wọ̀ lára mu wọ́n náà kọ́ là ń bá wíyẹ̀ tẹ́lẹ̀ àwọn eléyìí là ń sọ fún àwọn kan wà lórí nẹ́ẹ̀tì lórí TikTok kí wọ́n lè ní ẹ̀rọ lámbà ó dà ok báwo ni wọ́n gan ṣe jẹ́wọ́ ṣé lámbà náà ni wọ́n náà ṣe jẹ́dà ìtò jẹ́pìlẹ̀ rẹ tọ́ kalẹ̀ kó orílẹ̀ rẹ báyìí spam ní kó di ọ́ ọba tó sọ ẹ́ di bó ṣe dáhùn pẹ̀lú bó ṣe jẹ́ pé àtọ̀ ló wà wọn kí ni wàá lè ṣe. alijisi wahanna
إليك يا خير الورى كيف النفوس إليك لا تشتاق صلى عليك الله ما لاحت لنا شمس وما تزت بها أوراق. igi yẹn hàn gbogbo ògiri mọ́sálásí omi ipe sípò ànábì òní jókòó lórí mi mọ́ ṣe ó túbà mọ́ igi ọ̀yà ẹ̀tún jáyún náà ẹni rọ ni tẹ́yìn bá ṣe nǹkaru ànábì sáwà tá a tún jẹ́ olóríire náà ẹ fẹ́ ká tẹ̀lé tẹ̀lé lọ ẹ máa kóra yín lọ kòtó ló kàn wá pẹ̀lú tí wàmọ́ àlẹ́ ìkàwá ń gàwá ìkàbà ńlámú yàkún lágàkùrì bá àwọn yàkún wàládà anybody tó fẹ́ wọná kọ́ lọ wọná èsì ìyá mi èsì àbá mi if you want to wọ kòtò gbọ́ àwọn wọ kòtò kàmí kí ló kàmí kàmí títí ẹ gbọ́ àwọn wọ kòtò kí ló sórí ibú sí ẹtẹlẹ orí ibú kan wáyàn orí ibú wáwọn èèyàn ẹ̀yin tẹ́ bẹ́ sórí ibú náà lè ti rí wọn a lè torí yín dákẹ́ gbọ̀rọ̀ Ànábì Muhammad náà. sallallahu alayhi wa sallam. ẹ sọ̀rọ̀ tí yín náà ní táwọn ntẹ́ ń ṣe bá ń gbé kalẹ̀ ní tí bá ń sọ ní tí bá ń ṣe ẹ̀sọ́ ní táwọn Ànábì ṣe làwíwọ̀n. sallallahu alayhi wa sallam. àbáwọn ayédè tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n parọ́ ìtàn wí yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́ níbì kan ni làbárí rẹ̀ bá kálukú láyé ni ṣùgbọ́n ìtọ́ ápùn níbì kan ó lè ní kọ́lọ́run rìpíìtì ẹ̀ èwo ló rìpíìtì rí ńjọ́ tọ́lọ́run bá rìpíìtì nǹkan tó ń gbọ́ kó ṣẹlẹ̀ ń wọn náà ló fùwà béèrè rẹ̀ ọ̀rọ̀ sọ lọ́run di màjíìkì ó dà jẹun fún ìdá lẹ́yìn tó o bá sọ fún ajá àwọn ìbò tó máa ń sin olùkọ́ àwọn ajá polizok ipa ànábì ti kú ọ̀dà yóò rẹ́rìn sí ọ lọ́ba. alijisi uhanna ilayka ya khairal wara. lọ bá police dog pé ànábì ti kú ó ti kú wàlá yóò rí. كيف النفوس إليك لا تشتاق. rọ́mùsù tí mo fẹ́ mú bẹ̀ náà nìyẹn yìí pé àwọn àfáà wọ́n ètò tẹ́ pé ihun tó bá lè sáàdà fọ̀díhà wa la máa ń ṣe ẹ̀yin dasọ̀gbọ̀ àwọn ẹ̀rín yín báyìí. ọkùnrin kan àwọn ológun yẹn ni ó pàyà ó dẹ̀ pọ̀ ọmọ láìpẹ́ yìí ó wà lórí nẹ́ẹ̀tì nísìnyí ó pàyà ọ̀pọ̀ ọmọ ààrẹ nìkan kan nú àwọn yòókù rẹ̀ kàn sọ̀rọ̀ rẹ̀ o àwọn tó bá pa àfa kan ní ẹ̀yìn àfa náà yàgò jáde ó dá báwọn kakọ jáde fún ẹ̀ tó bá ṣe nǹkan tí ò dá bọ̀ ewu tún ta nábì. sallallahu alayhi wa sallam. èmi nù yín ṣé ẹ kò tí ì mú dákàn gan táfà yìí ti ń já àfa lọ ẹ̀ tún sọ̀rọ̀ sí wọn wọn á sọ fún ẹnìkan mo ní kìí ṣe ń tán ràn yẹn tán rò kàn ń ṣẹlẹ̀ òní ń ṣẹlẹ̀ Ọlọ́run fẹ́ tàn àwọn àfa ni èmi ni kó wá bí ẹni tí wọ́n ṣe ojúùmù fún lórí net tó tó mi kò sí ẹ lọ wo kò sí ẹ tán àtàkì jù lórí net tó tó mi kò sí tán bá àtàkì rẹ tán bá dá tó wá gẹ sùrùsàn kí ló ń pè é 2/3 kán mú méjì nínú mẹ́ta nǹkan tán fi kàn mí tán bá fi bá ọ bó ṣe wà tó ń bú mi wọn ò ní rántí ọmọ rẹ gan láyé mọ́ ní nǹkan tẹ́mi rí lórí net bàbá wa ayédè ẹ mọ lọ sùn tí wọn bẹ gbogbo ẹni tó onísìn fẹẹ dàgbà náà sìn ó ti máa yédè wọn bẹ júwèé yín náà ni pé ẹnìkan jẹ ayédè gbogbo ẹni tó wá bú yàn lónìí ẹ mọ àwò in the next kọ́lá kò ní tó 2 months 3 months ó sì tún mọ ní wàláhì ọ̀rọ̀ àfáàyàn rẹ̀ wá dá lóòótọ́ èmi fi wẹnu ayé tó bá ń bú ọ nísìn tó bá torí ẹ lọ kárí bọnú àwọn náà wọ́n tún ní kódà gbúrò ẹ̀ mọ́ láyé kí náà ṣe rankumi la ń sọ ohun rankumi kan tó ń bẹ tó mà nábì olówó rẹ fìyà jẹ ní bá ń hàn sáà nábì ànábì bá sọ fún mi ta ló ní rankumi tí fìyà jẹ báwo la nábì ṣe mọ̀ kí yà jẹ àwọn nǹkan tí ò lẹ́mìí living things and non living things wọ́n mọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó bá rí bẹ́ẹ̀ já sàdúrà fún olórí wa yìí ṣé Saheed alhaji Saheed ẹ dìde ń fẹ́ jẹ́ káwọn bá ń dá nǹkan bò yín
ibi tí ń sọ̀kalẹ̀ sí náà ọlọ́run wọlé pé ànábì confam. sallallahu alayhi wa sallam. mọ̀ jẹ́ ká padà jáyé lẹ́yìn. amina ya Allah. gbogbo àwa tẹ̀ ẹ́ ti bùn rí mọ̀ jẹ́ àwa bùn yẹn padà. amina. mọ̀ jẹ́ ká wa bùn yẹn ọlọ́run mọ̀ ṣe àpàrà síbú fún yín táàfin ní ìjà dáwọ̀ náà léyà ká lọ fáfá yìí o. àmín àmín. kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún yín. amina ya Allah. ẹ bá ń pè é bílẹ̀ ò bá su adán kì í fo. adán kì í fo. ó bá yin yàrá tẹ́ ń bẹ́ ń bí ẹ ní sanku o. amina. ẹ sì ní gbé wa gbìn. àmín. látàárọ̀ nísìnyí mọ́ká ò kàn yín ajé ò kàn yín múlò ò kàn yín egbò ẹni tí ń kàn inú yín sì ń dùn ọba tó ní báńkì lọ́dọ̀ yóò bá ń fọ́ fún yín. amina. bílẹ̀ ò bá sú adán kì í fo. adán kì í fo. bàbá Raodo sẹ̀fíìrù wa ni wọ́n ambassador wa àwọn àdàbíyà wàláyé anta sẹ̀fíìrù náà ẹ̀ lákẹ́ bá máa fi kíni muso kọ wọn ambassador of adabiji èmi gbà yín èmi ni mo sọ bẹ́ẹ̀ gbà àdàbíyà sẹ́mi kí sara yín ni sara yín ni àná àdàbíyù kọ́ khalis sẹ̀fíìrù adabiji àwọn ambassador ẹ̀ lójú ti wá wàláyé ẹ̀ sẹ́fọ́n wọn náà àwọn eléyìí tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ gbà wọn wọ́n ti mọ̀ irú èyàn ò ní náwó kó tún máa dára yóò sẹ́ndì ó sí ní 1 million ẹ gbá wọn bílẹ̀ ò bá sú adán kì í fò. adán kì í fò. bílẹ̀ ò bá mọ àṣà kì í fò. àṣà kì í fò. anádàlẹ̀ lọ́la ayé ẹyin. bílẹ̀ ò bá sú adán kì í fò. bílẹ̀ ò bá mọ àṣà kì í fò. anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. ọlọ́fàgbà tajúlé àdàbí ó. láwọ̀ anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. ọlọ́fàgbà tajúlé àdàbí anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. bàbá kò tó kọ́ tíra tó lálùbárí ká. kíkà anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. àdídí ṣáda tàlíyà bí anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. aliadabi alimudabi anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. asilajati bisaji àti anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. waliudu wani àríjánábì anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. wàyíndàna ó tàmásí àbí anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. fakuli ni ma bìlí àbí anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. alajani alájìnà ni anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. ata ilaykum àbàbí anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. ana adibu amadu anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. isimila habibu bùsàgìrì anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. baba wàyíngàlá mi àlìyá Wàyí- anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. wàyíngàlá mi alina anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. wàyíngàlá mi alina. anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. baba ní bàmá lànà bí mo ti rẹ̀ bí anádàlẹ̀ lọ́jà ayé ẹyin. tó bá rí bẹ́ẹ̀ Allahumma àmín Allahumma àmín. kama ya fọ́tò bí tuwari Allahumma àmín. kama ya fọ́tò bí tuwari Allahumma àmín. ikú ọmọ oníwọlé tọ́ bàbá Allahumma bàbá Raodo ikú ọmọ oníwọlé tọ́ bàbá Allahumma àmín. ikú wíwá oníwọlé tọ́ bàbá Allahumma àmín. àtàmọ́tìlá ilé fàjírí
àtàmátì láìlì fàjìrì. bó ṣe ń dára yìí kò mọ̀ ní bàjẹ́. àtàmátì láìlì fàjìrì. Raodo bó ṣe ń dára yìí kò mọ̀ ní bàjẹ́. àtàmátì láìlì bàbá fàjìrì. Raodo bó ṣe ń dára yìí kò mọ̀ ní bàjẹ́. àtàmátì láìlì fàjìrì. ẹ lọ gba ambulance wá kò mọ̀ ní jẹyìn. àtàmátì láìlì fàjìrì. ẹ gba ambulance wá kò mọ̀ ní jẹyìn. àtàmátì láìlì fàjìrì. ẹ bá ń pè wá yín kó bọ́ síbí. àtàmátì láìlì fàjìrì. Raodotul kẹlámì ọmọ mi. àtàmátì láìlì fàjìrì. bàbá onígun kẹ́hún ni wọ́n fẹ́ sọ̀rọ̀. àtàmátì láìlì fàjìrì. ẹ bá ń lò ṣẹ́jú kànkẹ́ gbọ́rọ̀ fún. àtàmátì láìlì fàjìrì. mo kí bàbá Sheikh Labeeb ọlọ́run jí kí a rí i pẹ́ mo kí gbogbo àwọn àlùfáà wa ní orí ìkàlẹ̀ ọlọ́run kò jí kí a rí i pẹ́ mọ́jì ká wọ̀ kíyàn. bàbá wa ní Raodo ọyẹ wáyé. èyí tí èmi fẹ́ kọ́ lónìí fún yín wàláì bí mo ṣe jókòó bẹ́ẹ̀ tí gbogbo rẹ̀ yẹn ṣẹlẹ̀ báyìí omi ń jáde lójú mi mò ń sunkún ni. mo wá rántí pé ṣé bẹ́ẹ̀ ti jáde nígbà kan níbi eré sísá. ọ̀dà bẹ́ẹ̀. adáhùn ṣe sọ páwọn rí ìmọ̀lẹ̀ lára rẹ̀. bàbá Raodo ó ní bọ́yá là ó ṣòrí ire ní rẹ̀wẹ̀sì ìbàdí. òtúrọ́bìnrin tó wù ẹ́ ìyẹn sọ pé rárá. ó ní pé màmá òun jáde sí àyẹ̀wò sọ pé ó ní bọ́dì tí ò ní ẹ́ńjìnì ṣe bẹ́ẹ̀ wà lásán lẹ́kùn ni. ṣé bó kúkú jọ bẹ́ẹ̀ nígbà kan torí pé ò lè dẹnu bọ́ ibi tí ẹ jáde lọ ohun tí wọ́n rí náà wí. tó bá yẹ pé Ọlọ́run ò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ ní sún síwájú. ṣé bí mọ̀lẹ́ títọ́ òun ò rí oníkẹ́ẹ̀sì wárí ó ní pẹ̀lú àṣà láwùrà wàdéwájú. Ṣeun Sọfíùlà ọmọ aláàjì àgbà àwọn náà sọ bẹ́ẹ̀ fún ẹ tó fi dọ́là tó fi ìdìbò ti rí. bàbá Raodo mi Àyìndé ẹ ṣé o ṣe bá Àyìndé náà ni Àyìndé àbí bàbá Raodo mi Àyìndé ẹ ṣé o fújọ́ ọjọ́ òun tẹ́ ò rí fọ́mọ tẹ́ fẹ́fẹ́ bóyá tí o bá sọ bẹ́ẹ̀ ni ẹ ní sún síwájú ẹ wò fàwọ̀rajà ọjọ́ òun ni wọ́n rí tó ń bẹ́jú. bàbá wa Alhaji Olóhùnlárò mọ̀jẹ̀ ọ̀tàn lọ́wọ́ yín mọ̀jẹ̀ ọ̀tàn nídìí yín bàbá Olóhùnlárò kọ́ máa dàmà mọ́nàká kò wá tán sí ń bí ọlọ́run tító rẹ̀ ọba wa ìdù ọba òun la ọba tó jọ ọba lọ ó dá sánmà pẹ̀lú ìyanu ni tí ó sókun tó gbé dání ọ̀rí nǹkan. bàbá wa gbóni kò kéwú. Raodotul kalam Raodotul kalam ẹ lọ lè kí Haji Olóhùnlárò. wọ́n lè kí wọn ẹ lè kí wọn bàbá wa gbóni kò kéwú. ẹ dákun ẹ jẹ́ kójú agbo yìí ó farabalẹ̀ ẹ dákun ẹ jòkó mọ́ fọlọ́n bẹ̀ yín. ó yá ká máa bọ̀ wáyà yín. ẹ jòkó torí Ọlọ́run ẹ jòkó torí Ọlọ́run àwọn bàbá yìí fẹ́ràn Ọlọ́run lára wa ni. gbàsùkò wọn gan. ẹ dákun torí Ọlọ́run ẹ jòkó gbogbo ẹ̀yin àfáà mi ẹ dákun ẹ jòkó ẹ má wọrí ẹ jòkó torí Ọlọ́run ẹ dákun ẹ jòkó torí Ọlọ́run Ọlọ́run mi bẹ̀ yín ẹ dákun ẹ jòkó bàbá ẹ má bọ̀ wá. bàbá wa gbà wọn ní kò kéwú. ẹ wo tàlájà àgbà mọ́ wa lá. yá bàbá rè. ẹ̀yin àfáà mi ẹ̀jẹ̀ ńlá Haji Olóhùnlárò àwọn ni wọ́n Haji Olóhùnlárò ní gbogbo àwọn àfáà wa kí n dá wọn àyíbẹ̀kọ́ ni wọ́n sì ti ń jẹ̀rọ àbọ̀ oníkùn kéwú gan ọjọ́ ti pé wallahi tallahi wọ́n máa ń sọ̀rọ̀ yín dáadáa létí mi bàbá aláàjì ìlẹ́jọ́ pàdé lónìí yìí